bí ẹni lájà tó máa pariwo. Kí la ní ariwo ló máa pa màmá? Kí máa bá ṣáà tí máa ṣá kí máa fẹ́ bá mi sọ̀rọ̀ kí máa sọ̀rọ̀ lórí fóònù lórí ìgbà kan lórí àwọn kí ni mo wá kí ni mo ń gbogbo wá sọ síwájú. Ṣé ó ti gbàgbé pé ọmọ yín lẹ fóònù ni? Gẹ́gẹ́ bí ìyàwó. Ó ti gbàgbé. Màmá, ọmọ ọdún mélòó ni yín báyìí? 80 years ni mí o. 80 ọgọ́rin ọdún? Bẹ́ẹ̀ ni o. Màmá, irú funfun màá ni mo ti ń wò lórí yìí. Kéṣe ni ojúlé. Èṣì ni ojúlé irú gidi ní lórí mi. Mẹ́gbà tí mò ń gbàrú tí mò ń ṣírò ṣalábàárù tí mò ń lọ ń gba ṣé aláṣẹ káàkiri ilẹ̀. Ìgbà ẹni irun yẹn dúdú gbà ní irun yẹn ké bàjẹ́. Màmá, a gbọ́ pé àwọn dókítà wa tọ́jú yín nílé bí. Nínú ilé, kí ló ṣe yín? Ṣé ìrònú ọmọ yín ló fà á? Ó lè jẹ́ ṣe yín màmá. Ó lè jẹ́ ìrònú tọmọ mi ò torí pé gbogbo ẹ̀ ní orúkọ ẹ̀ tán ládájí nìkan níjọ́ Sunday ni o. Mi mọ̀ bí mo gorí bẹ́ẹ̀dì ni o bí mo mọ bí mo sùn sí. Good morning, good afternoon, good evening, àti gbogbo tẹ̀sí ń wò wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ṣẹ́yìn náà ti gbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Prophet Olúalọ́ ó ti sọ sí ni lẹ́nu báyìí ó ti bóyọ sí o. Màmá ló sọ̀rọ̀ live báyìí lórí afẹ́fẹ́ báyìí o. Àbí ṣé Rótìmí Daniel ló lọ gbé ìyá fake wá ni? Àbí Olúalọ́ fẹ́ sọ pé òun ò dá ìyá ìyàwó òun mọ̀? Kí ìyá àgbàlagbà báyìí máa wá ẹkún mu live lórí fídíò. Bẹ́ẹ̀ ni àwọn kan eléyìí ò kàn wọ́n rárá. Wọ́n sì ń rí pé Prophet Olúalọ́ ìyún tó ń ṣe òdà. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ wípé God is with you, sir. God will fight for you, sir. For causing someone else pain. For causing a family pain. Ìyá àgbàlagbà báyìí sunkún ẹ̀yìn ṣe sàṣàṣà left and right. Nítorí pé gbogbo àwọn tó bá ti wọnú iṣẹ́ ọ̀rọ̀ I believe in my pastor Daddy G.O yìí. Kí Daddy G.O pààyàn sẹ́, wọ́n yìí máa wà lẹ́yìn ẹ̀. I don't understand. Wọ́n ní Olúalọ́ ṣe birthday, ìyàwó ò sí ń bẹ̀. Ó ṣe bẹ́ẹ̀ ìyàwó bẹ́ẹ̀, ìyàwó ò sí ń bẹ̀. Ẹ jọ, it's a public figure. Kí ló táwọn kan ń bọ́ tatọ́ ní àwọn èèyàn ní right láti ní kó gbé ìyàwó ẹ̀ jáde, ó lè jọ hide there for private reason. Kí ni reason tó fẹ́ fi hide there? You are a public person. Is there any hidden agenda tó wá ń lọ báyìí? Kí ló dé tá àti ṣó ìyàwó yẹn wá di ọ̀rọ̀ bíi bóyá ìyàwó Mohbad fẹ́ lọ ṣe DNA kò ṣe DNA tó bẹ̀rẹ̀ sí ń drap ní ọdún méjì ọdún márùn-ún. Most of men of God wọ́n fi ìyàwó wọn even recently Baba Nasir Israel bọ́ta wọ́n praise ìyàwó wọn takuntakun níjọ́ birthday wọ́n kọrin oríṣiríṣi wọ́n kí ìyàwó wọn. Ṣé èèyàn tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún ìyàwó èèyàn ni? And this man was being criticized. Baba Nasir Israel oríṣiríṣi àwọn pastor míì wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn bẹ̀rẹ̀ sí bú wọn torí pé church wọn ò tóbi tó church Olúalọ́ wọ́n fẹ́ drag it down ni kí la ní ìdí gbogbo yẹn fún ọ́n ní kẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa. Now ṣojú wa ti tì yín báyìí ìyá ẹ̀ ti bọ́tà ó ti sọ̀rọ̀ live àbí AI tún ní ìyá ẹ̀ tó bọ́tà báyìí gbogbo yín lẹ bímọ. Prophet Lawal tuntun wa sọ̀rọ̀ sókè báyìí lórí ìyá ẹ̀ bó ṣe ń wa ẹkún mu lórí ìlà pé kí ló dé ó yẹ kó Olúalọ́ gan tààrà pé I'm a public person kí ni lè damage reputation mi jẹ́ ń bọ́tà àbí kí n gbé ìyàwó yàtọ̀ ọmọ ìkan ṣe fídíò fún and that's all. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ lẹ́nu Prophet Lawal. Gbogbo ẹ̀yin tẹ́ parapọ̀ tẹ́ gbomijé lójú ìyá ìyàwó Alọ́ ẹkún ló máa gbẹ̀yìn. Gbogbo ẹ̀yin tẹ́ fi ọmọ ìyá ìpamọ́ tẹ́ jẹ́ kí ìyá oníyà kó rí ọmọ ẹ̀ àbámọ̀ ọ̀fọ̀ òṣè ló máa gbẹ̀yìn yín bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. Ṣé rí ìyá oníyà bó ṣe ń làmẹ́ǹtì lórí ọmọ tó bí lórí ipò fún yín lọ́mọ kẹ́ẹ̀fẹ́ ayédèdìde pé wọn ò rí ọmọ for 4 to 5 years ẹ̀dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ ti dákẹ́ ayọ̀ dákẹ́ nú ayé yín bẹ́ẹ̀ ti dákẹ́ àlàáfíà dákẹ́ nú ayé yín ẹ gbìmọ̀ pọ̀ ẹ gba omijé lójú ìyá yìí lórí ọmọ tó bí ẹ jẹ́ kó fi alẹ́ gbádùn ọmọ tó bí ẹ lè gbádùn lálẹ́ bólúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. Gbogbo ibi tí Ìyábọ̀ Yẹ́misí Òbé bá wà tẹ́ ẹ bá gbé jáde àlàáfíà máa jìnnà sí yín. Gbogbo ibi tí Ìyábọ̀ Yẹ́misí Òbé bá wà gbogbo ẹ̀yin tẹ́ gbé pamọ́ tẹ́ ẹ jẹ́ kí ìyá ẹ̀ kó rí ẹ máa jáde lékú lọ́wọ́. Gbogbo ibi tí Ìyábọ̀ Òbé bá wà tẹ́ ẹ jẹ́ kí ìyá ẹ̀
bó ti ń làmẹ́ǹtì tó ń fi alẹ́ suffocate tó ń fi ọjọ́ alẹ́ pẹ̀lú ewu lórí tí fi ń jìyà. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ṣe tó. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ̀mí yín máa bọ́ lára yín lójijì. Èpè ni mo wá gbé yín iṣẹ́, mi lọ́rọ̀ kankan bá yín sọ. Mo ti ṣe fídíò, mo ti bẹ̀ yín àtẹ̀yìn àti pásítọ̀ Olúalọ́ àti pásítọ̀ tẹ́jọ́ ń ṣiṣẹ́ kiri. Mo ti bẹ̀ yín pé pẹ̀lú ìfẹ́ Ọlọ́run kẹ́ ẹ jẹ́ kí ayé kó gbọ́ lẹ́nu yín. Ibi tí ọmọ yìí wà, ibi tí Ìyábọ̀ Òbè Yẹ́misí wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀, àfìgbà tí ìyá ẹ̀ wá ń sunkún lórí social media. Bí ìyá yẹn ti ń sunkún pẹ̀lú ewu lórí, ẹ sunkún kẹ́yìn ayé yín ni pẹ̀lú ògo Ọlọ́run sà. Tí ìyá yẹn bá kú sínú ìrònú láì fojú kan ọmọ ẹ̀, inú ìrònú lẹ máa kú sí gbogbo ẹ̀yin tẹ́ tọ́jú ọmọ ẹ̀. Tí ìyá yẹn bá jáde láyé láì fojú kan ọmọ ẹ̀, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ìbànújẹ́ ni ó kẹ́yìn ọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n tí ìyá yẹn sọ, ó ní Olúalọ́ máa ń jágbe mọ́ òun tí òun bá ti wá pé kí lòun wá kiri lórí ọmọ ẹ̀. Ọ̀fọ̀ bá yín lálejò lórí ọmọ tó bí lọ́jọ́ alẹ́, kéèyàn tó kábàámọ̀ lórí ọmọ tó bí. Ẹ̀ ń jágbe mọ́yà oníyà. Ẹ wò ó, mi ò bá yín lọ́rọ̀ mọ́, mi ò bẹ̀ yín mọ́ pé kẹ́ gbé Ìyábọ̀ Òbè jáde, mi ò ní kẹ́ gbé jáde mọ́. Èpè la máa fi bá yín lò báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ pàdílùmọ̀pọ̀ tẹ́ gbé Ìyábọ̀ Òbè Yẹ́misí tẹ́ gbé pamọ́. Àlọ́ rámirámi làárí lọ̀rọ̀ yín, ẹ rìn lọ nílẹ́yọ kọ̀ọ̀kan. Àlọ́ rámirámi, ẹ wò ó, ayé yín ò tún nítumọ̀ mọ́. Tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ bá gbé Ìyábọ̀ Olúwayẹ́misí jáde, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, kí ọdún yìí tó parí, ẹ̀sín aláta, ẹ̀sín ìhòhò, ẹ̀sín oníkọ́lọ̀, ẹ̀sín oníkọ́là, ẹ lọ ṣe kọ́dún yìí tó parí, ẹ ṣẹ̀sín, ẹ ṣẹlẹ́yà bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. Kí ìyá yẹn tiẹ̀ wá jájẹ́, kó tilẹ̀ jẹ́ àjẹ́, kó máa fò lókè bàgẹ̀ bàgẹ̀ bàgẹ̀. Òun ló bí nǹkan ẹ̀, bó rí nǹkan ẹ̀, bó gbọ́ lórí fóònù, ìyẹn ò sọ pé kẹ́ máa gbé pamọ́ fún nǹkan máa dàrú mọ́ yín lọ́wọ́. Àdàbí tí ò bá sọ Ọlọ́run ń bẹ, torí pé Ọlọ́run ń bẹ ni mo ṣe ń sọ pé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, tẹ́ ẹ̀ bá gbé Ìyábọ̀ Òbè Olúwayẹ́misí jáde, oh my God, òkú lẹ́lẹ́jà ta o, ẹ ní gbádùn ayé yín. Ìrora lẹ́fi lò èyí tó kù, àfi tẹ́ ẹ bá gbé Ìyábọ̀ Olúwayẹ́misí. Ẹ wò ó, kì í ṣe Rótìmí Daniel nìkan ni ó gba lẹ́tà báyìí, àti pọ̀ tá gba lẹ́tà. Mo kìlọ̀ fún yín, àtẹ̀yin tẹ́ pera yín mẹ́mbà ẹ̀, àtẹ̀yin tẹ́ pera yín pásítọ̀ ẹ̀, mo kìlọ̀ fún yín. Pásítọ̀ Olúalọ́, orí inú yín Ọlọ́run má jẹ́ kó bà tòde yín jẹ́. Agídí inú yín Pásítọ̀ Olúalọ́, Ọlọ́run má jẹ́ ó tì yín débi kan. Ẹ lérò pàdánù ẹ tí máa ṣe. Bíbélì gan kọ́ wa bá a ti bẹ̀rù ewu orí. Àdàbí tí ìyá yẹn ẹ̀ bá ṣe òun ló bí, àdàbí tí ìbá ṣe òun ló gbé ọmọ ẹ̀ fún ẹ pé kò lọ fẹ́. Mo bẹ̀ yín tó, mo bẹ̀ gbogbo yín tó pé kẹ́ jọ̀ọ́, kẹ́ má kó ẹrẹ̀ bá the body of Christ. Àfìgbà tẹ́ ẹ ṣe fẹ́nu yín, àṣírí yín ò ní bò, àṣírí yín máa tú ni, àṣírí yín máa tú lónílé lọ́wọ́, á túlé àlejò lọ́wọ́. Ọ̀rọ̀ yín ò ní dayọ̀ àfi tẹ́ ẹ bá gbé Ìyábọ̀ Òbè, tẹ́ ẹ bá gbé jáde. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ wò mí dáadáa, orúkọ mi ò yí padà. Wòlíì ojú ò ti Jésù rí, ojú máa ti ẹ̀yin, àmọ́ ojú ò ti Jésù rí. Deal with your problem before your problem deals with you. Á dára fún yín lórúkọ Jésù. Amen.